ọpẹ́ o, àwọn ọlọ́pàá wọ́n ti fi Trinity guy kalẹ̀ ní àtìmọ́lé tí wọ́n tì í mọ́ láti bí oṣù kan sẹ́yìn. Ọmọ bíbí ìlú Ìbàdàn tí àwọn ènìyàn mọ̀ sí Abdulmoruf tó jẹ́ apanilẹ́rìn-ín lórí ayélujára tó sì máa ń tẹ àwọn ènìyàn jẹ pàápàá jùlọ àwọn obìnrin ni wọ́n ti fi kalẹ̀ báyìí wípé kó máa lọ sí ilé rẹ̀ ní Alafia àti Ìdẹ̀ra. Ọgbà ẹ̀wọ̀n Agodi ni wọ́n tì í mọ́ látàrí wípé bó ṣe sọ pé kí ọmọdébìnrin kan tí ọjọ́ orí rẹ̀ kéré jọjọ wípé kó máa ṣàlàyé bí nǹkan ọmọkùnrin òun ṣe rí. Nínú àtẹ̀jáde kan tí kòríkòsùn Trinity guy tó fi sí ojú òpó Facebook rẹ̀ ìyẹn Abdulgafar Ahmad Olúwatóyìn tí ọ̀pọ̀ mọ̀ sí lọ́ọ̀yà Kúnlé ló fi àtẹ̀jáde náà sí orí ayélujára ní orí Facebook ní alẹ́ ọjọ́ Friday. Ó sọ báyìí wípé Trinity guy wọ́n ti fi kalẹ̀ nígbà tó ti mú gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú gbígba béèlì rẹ̀ ṣẹ. Ó tẹ̀síwájú wípé Trinity guy ó máa ń gbàdúrà nínú ọgbà ẹ̀wọ̀n tó wà tó sì ń rawọ́ rasẹ̀ sí Elédùmarè wípé kó yọ òun nínú ọ̀ràn tí òun kó sí yìí. Ṣùgbọ́n báyìí àti láfikún Trinity guy ó ti gba ìyọ̀ǹda lọ́dọ̀ àjọ ọlọ́pàá tí wọ́n sì sọ pé kó máa lọ ní àlàáfíà. Lọ́ọ̀yà Kúnlé ó wà ń ṣàdúrà fún un nínú Facebook tó fi sí ojú òpó rẹ̀ náà wípé ẹ̀gbọ́n mi tòótọ́, inú mi dùn láti kí ọ kú oríire wípé àwọn ọlọ́pàá wọ́n ti fi ọ́ kalẹ̀ wípé kó máa lọ ní àlàáfíà tó péye. Tẹ́ ẹ bá gbàgbé, ilé-ẹjọ́ májísírèètì lábẹ́ ìdájọ́ Adétúnyìbí tó sọ wípé kí Trinity guy kó máa lọ gbafẹ́fẹ́ ní ọgbà ẹ̀wọ̀n nítorí wípé ó ṣe ìtasẹ̀ àgẹ̀rẹ̀ sí ọmọ tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18 láti sọ wípé kí ọmọ náà kó ṣàlàyé nǹkan ọmọkùnrin tí eléyìí tó sì lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n àti gbẹ́ndú àti ahéré àti kọ̀ àti wà wọ́n ti sọ yé pé kí Trinity guy kó máa lọ ilé rẹ̀ ní àlàáfíà ara tó péye.